bó ṣe lè rí kórí náà èèyàn gbọ́dọ̀ ra fọ́ọ̀mù yẹn ṣùgbọ́n ọ̀gbẹ́ni Castro kò díje dupò yìí rárá so kò wá in the proper sense wípé kéèyàn declare as president láì contest. ó sọ pé òun díje òun ra fọ́ọ̀mù àwọn ṣe election kan wọ́n ṣe election kejì báwo ló ṣe mọ̀ pé mi ò gba fọ́ọ̀mù. àwọn pé bóyá wọ́n kọ lẹ́tà sí káàkiri gbogbo àwọn security operatives irọ́ nìyẹn because láti ọjọ́ tí wọ́n ti ṣe kangaroo election wọ̀nyí ni wọ́n ti di fugitive. di orí wájú bí mo lọ́wọ́ mo mọ ẹ jẹ́ kí n sọ kejì bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ kejì ẹ jẹ́ kí n sọ kejì ẹ jẹ́ kí n sọ ẹni mo mọye tó gbà ẹ jẹ́ kí n sọ kejì. ṣé Oleke ti ṣe national president rí. Oleke ni ààrẹ ìjẹta tí ó gbélélẹ̀ fún ẹni tó gbélélẹ̀ fẹ́mi so bó ṣe rí nìyẹn. Castro ma sa olóòtú mo tún fẹ́ ṣe gbọ́n tán sọ. mo gbọ́ nǹkan tí ó sọ olóòtú mo gbọ́ nǹkan tó sọ olóòtú ṣe rí nínú ìwé òfin tí ẹgbẹ́ wa ń lò olóòtú ìwé òfin tí ẹgbẹ́ wa ń lò. ẹ ṣe sùúrù ìṣẹ́jú kan. ní ọdún 1976 ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn wọn kóra wọn jọ ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà láti dá ẹgbẹ́ kan lẹ̀ tí wọ́n máa pè ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ìyẹn tí wọ́n dẹ̀ porúkọ rẹ̀ ní National Association of Ogun State Students Naoss ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú awuyewuye kan tó bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé kọjá nínú àwọn ẹgbẹ́ yìí ètò ìdìbò yìí ó fẹ́ fagbódò ńrọ́ṣọ ló fi jẹ́ pé lórí ètò ojú abẹ nírọ̀lẹ́ òní igun kéní wọ́n máa wà lórí ètò igun kejì wọ́n máa wà lórí ètò ẹ̀yin aráalé máa gbọ́rọ̀ lẹ́nu igun kéní ẹ̀dẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu igun kejì igun kéní sọ wípé òun gangan lójúlówó ààrẹ tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí aṣojú akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ògùn káàkiri Nàìjíríà nílé ẹ̀kọ́ gíga igun kejì ní rárá àwọn igun kéní onírọ́ ni wọ́n òpùrọ́ yérayé ni wọ́n torí pé àwọn gangan nígun eléyìí tí ó fojú hàn gẹ́gẹ́ bí ààrẹ tòótọ́ nínú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn nílé ẹ̀kọ́ gíga tó ń bẹ ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà mò ń bọ̀ láti ṣiṣọ lójú eégún àlejò wa níkànnì ọmọlúwàbí nírọ̀lẹ́ òní. Comrade Olúbọ́dún Ọlámilékan ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ olóòtú. ẹ káàbọ̀ sí kànnì ọmọlúwàbí. ẹ ṣe gan mo kí yẹn kú iṣẹ́ takuntakun náà. ẹ̀yin aráalé ohun àlejò wa àkọ́kọ́ rèé tó jẹ́ pé ní igun tiwọn wọn á kéde bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn wọn á kéde pé àwọn ni ààrẹ tí àwọn mọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ Naoss ní Nàìjíríà àlejò wa kejì ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọ́n sí Castro ṣùgbọ́n orúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ Comrade Ààrẹ Olúfẹ́mi Àjàyí ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ olóòtú ẹ kúrò lẹ́ gbogbo aráalé and mo ṣe ìtọrọ ìdáríjì pé mo pẹ́ dé ìpàdé lọ́tún lọ́sì òun ló jẹ́ kí n pẹ́ dé ló jẹ́ kẹ́ ẹ pẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo sọ ìtọrọ àforíjì. ọ̀dà àforíjì tí ó ti jẹ́ ìtẹ́wọ́gbà ẹ̀yin aráalé wọ́n láwọn tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé torí bí wọ́n ṣe pẹ́ dé ní báyìí kó tó nípa bẹ̀rẹ̀ ètò mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe ìlérí ẹ̀yin méjèèjì mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe ìlérí pé lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ tá a bá ṣe nírọ̀lẹ́ òní yálà nínú ìfọ̀rọ̀wérọ̀ tàbí lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ kò ní sí wàhálà kankan àní bára wa jà àdẹ̀ní bá wa fa wàhálà kankan. Castro Olúfẹ́mi Àjàyí ẹ máa wí mo ṣe ń wí pé mo ṣèlérí ẹ̀dá akọ̀yìn èmi Olúwafẹ́mi Àjàyí wípé nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí kò ní sí wàhálà tá a bá dẹ̀ tún parí ẹ̀ kò ní sí wàhálà ẹ̀dẹ̀ máa gbà láàfíà láàyè àlàáfíà máa jọba àtẹ̀yìn àtàwọn ọmọlẹ́yìn yín ẹni kí Olúwa kó ràn yín lọ́wọ́. Olúwa kó ràn mí lọ́wọ́. meanwhile ẹ jẹ́ kí n fi nǹkan kún nǹkan tẹ́ sọ yẹn olóòtú. ti lẹ́yìn ìgbà tí láàrin ọ̀sẹ̀ kan tí gbogbo kinní yìí ti ṣẹlẹ̀ tá a ti pàdé lórí rédíò níbikíbi tí mi ò bá kà orílẹ̀ gbọ́dọ̀ jẹ́ bí ẹlẹ́nkẹta tí ẹ ti pàdé láti pàdé tó jẹ́ wípé tí bá jẹ́ pé mò ń kánjú àbí mi ò kánjú it has always been peaceful like kò sí àwọ̀ kankan so today is not going òní yàtọ̀. a jẹ́ pé kò ní sáwọ̀ lẹ́ni náà ẹ ti ṣèlérí tiyín Comrade Olúbọ́dún lẹ́kan ẹni mo ṣèlérí
èmi Olúbọdàn Ọlálékan mo ṣe ìlérí pé kò ní sí wàhálà kò ní sí wàhálà láàrin ìfọ̀rọ̀wérọ̀ yìí àti lẹ́yìn tá a bá parí ẹ̀ láàrin ẹ̀yin àti gbogbo àwọn ọmọlẹ́yìn yín láàrin èmi àti gbogbo àwọn ọmọlẹ́yìn mi. ẹni kí Olúwa kó ràn yín lọ́wọ́. àmín. ẹ̀yin aráalé ọyẹ ẹja nìṣó ńlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ lórí ètò Ojú Abẹ. Comrade Olúbọdún wọ́n ti ṣèlérí. Comrade Olúyẹmí Àjàyí Castro Olúfẹ́mi Àjàyí Olúwafẹ́mi Àjàyí Castro wọ́n ti ṣèlérí kí Olúwa kó ran gbogbo wa lọ́wọ́. Ìbéèrè àkọ́kọ́ rèé ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Comrade Olúbọdún kí ló dé tẹ́ ẹ fi sọ wípé ẹ̀yin ni ààrẹ ògidì authentic ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn torí pé lóòótọ́ a rí i pé ètò ìdìbò méjì ló wáyé ìkan wáyé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ lọ́jọ́ kọkànlá ìkan wáyé lọ́jọ́ sátidé lọ́jọ́ kẹtàlá ẹ̀yin tòun ti àwọn ọmọlẹ́yìn yín wọ́n kéde wọ́n lẹ́yìn làwọn mọ̀ gẹ́gẹ́ bí ààrẹ kí ló dé tẹ́ ẹ fi sọ pé ẹ̀yin làárẹ tó jẹ́ ọmọ bíbí akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga tó ń bẹ ní Nàìjíríà. ẹ ṣe olóòtú ìdí tí mo ṣe sọ pé èmi ni ààrẹ ni pé kò pé méjì ní kò sí association náà a lè ṣe election lẹ́ẹ̀mejì election kan ló máa ń wà tó jẹ́ pé èèyàn kan ló máa jáwé olúborí tó dẹ̀ jẹ́ wípé èyí tí a ṣe tí a kọ sínú gbogbo ìwé tí a fi invite gbogbo àwọn security àtàwọn senators wípé a fẹ́ ṣe ní NLC secretariat a sì ṣe ní NLC secretariat tó yẹ kí mo sì jáwé olúborí níbẹ̀ so nǹkan tí mo ṣe mọ̀ wípé láì ní làálàá kan nínú èmi ni legitimate president. ní kúkúrú èdè gbogbo nǹkan tí ìwé òfin sọ ṣé gbogbo nǹkan tí ìwé òfin sọ lẹ tẹ̀lé kó tó di pé tó ìdìbò yẹn wáyé. bẹ́ẹ̀ni sá. ẹ wá sọ wípé ẹ̀yin gangan ni ògidì ààrẹ nínú ẹgbẹ́ Naoss. bẹ́ẹ̀ni sá. kí ló dé tí ẹ fi sọ pé Castro kì í ṣe ààrẹ nínú ẹgbẹ́. alákọ̀ọ́kọ́ kí èèyàn tó lè sọ pé òun ṣe ààrẹ ẹgbẹ́ o need láti contest nínú election. ó gbọ́dọ̀ díje. dupò yẹn. a máa rí pé ọ̀gbẹ́ni Castro kò tiẹ̀ ra fọ́ọ̀mù débi pé ó máa díje dupò náà. so mi ò wá mọ ibi tí òun ti wá lọ rí wípé ẹni tí yóò díje dupò ó lè dá kó lọ pera ẹ̀ ní president association. ìyẹn dé ní pé kò ra fọ́ọ̀mù ó dé ní kí n tún nìdí míì. èyí tó jà jù náà nìyẹn. òun ni pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ra fọ́ọ̀mù. nítorí pé ó kọ̀ dàbí ètò ìdìbò Nàìjíríà náà ni kí èèyàn kan máa ra fọ́ọ̀mù nígbà ìdìbò bó tẹ̀ yẹ pé tí èèyàn bá ṣe election èèyàn kan gbọ́dọ̀ jáwé olúborí káwọn ẹlòmíì sì kàn fìdí rẹmi kàn mú mọ́ra ni so ṣùgbọ́n kò sí bó ṣe lè rí lábẹ́ wọn bó ṣe lè rí kórí náà èèyàn gbọ́dọ̀ ra fọ́ọ̀mù yẹn ṣùgbọ́n ọ̀gbẹ́ni Castro kò díje dupò yìí rárá so kò wá in the proper sense wípé kéèyàn declare rẹ̀ as president láì contest. ọ̀dà tíyàn bá fẹ́ ra fọ́ọ̀mù nínú ẹgbẹ́ kó tó díje dupò níbo lèèyàn ti máa ra fọ́ọ̀mù. kí ètò ìdìbò tó bẹ̀rẹ̀ ó ní àwọn kankan tí à ń pè ní convention planning committee tí a sì rí pé èèyàn àwọn ni wọ́n ń ṣe agbátẹrù gbogbo ètò ìdìbò so àwọn ni wọ́n ta fọ́ọ̀mù tẹ́kí mo sì ra fọ́ọ̀mù lọ́wọ́ wọn lẹ́yìn tí o bá ti ra fọ́ọ̀mù yẹn wà á bẹ̀rẹ̀ sí ni máa ṣe nǹkan tí àwọn eléyìnbó ń pè ní campaign ìpolongo tó yẹ kí wà á lọ káàkiri gbogbo iléèwé tí ó wà ní Nàìjíríà wípé kí wọ́n wá àwọn senators wa tó ṣe president and general secretaries ní gbogbo chapter kí wọ́n wá dìbò fún ẹ tó bá dẹ̀ sì di ọjọ́ tí a bá pe ọjọ́ ìdìbò náà wọ́n á sì fi vote wọn sọ̀rọ̀ which is all the process yẹn lèmi Olúbọdàn Ọlálékan ni mo sì follow. lẹ́tẹ̀lé kó tó di pé ẹ jáwé olúborí. bẹ́ẹ̀ni sá. Olúwafẹ́mi Àjàyí tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Castro ẹ gbọ́ nínú ìtàn kódà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó bá fẹ́ díje ìdúpọ̀ èyíkéyìí yálà kánsílọ̀ ó gbọ́dọ̀ gba fọ́ọ̀mù ọmọ ilé ìgbìmọ̀ asòfin ó gbọ́dọ̀ gba fọ́ọ̀mù ilé ìgbìmọ̀ asòfin àgbà gómìnà tó fi dépò ààrẹ ó gbọ́dọ̀ gba fọ́ọ̀mù wọ́n ní ẹ gba fọ́ọ̀mù ẹ polongo ìbò ẹ dẹ̀ sọ wípé ẹ jáwé olúborí ẹ dẹ̀ ń pera yín láàrẹ fún ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn nílẹ̀ ẹ̀kọ́ gíga Nàìjíríà bó o lè ṣe jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣé gan ni olóòtú àti gbogbo àwọn tó ń gbọ́ wa nílé látòrí àwọn ìyá wa bàbá wa tí wọ́n ní ọmọ ní ilé ẹ̀kọ́ gíga tí wọ́n sanwó iléèwé tí Ọlọ́run ń gbà fún àti àwọn tí wọ́n san tèmi náà gbogbo yín ni mo kí. ó sọ pé òun díje òun ra fọ́ọ̀mù àwọn ṣe election kan wọ́n ṣe election kejì báwo ló ṣe mọ̀ pé mi ò gba fọ́ọ̀mù báwo ló ṣe mọ̀ pé mi ò kéde báwo ló ṣe mọ̀
wípé mi ò gba form nígbà tó jẹ́ pé ọ̀tọ̀ ni ibi tí wọ́n sọ pé o ti ra form so báwo ni wọ́n ṣe mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ ní ilé ibòmíì báwo ló ṣe mọ̀ ìyẹn ẹlẹ́ǹkìní ẹlẹ́ǹkejì tó wà ń bẹ̀ ni wípé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ẹ̀yin àgbàlagbà tẹ̀ ń gbọ́ wa nílé ẹ má bínú tó bá ṣe bíi òwe o ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ó ní bá a ṣe máa ń ṣe nǹkan tí mo believe wípé Ọlálékan ò mọ̀ and kì í ṣe òun nìkan ni ò mọ̀ gbogbo àwọn tí wọ́n mú gbálẹ́gbẹ̀ẹ́ pátá ni wọn ò mọ̀ ní ètò bó ṣe yẹ kí nǹkan rí. irú àwọn ètò wo. ẹ ṣe olóòtú number one tó ṣe alákọ̀ọ́kọ́ jù ni wípé the first step ìpele kìíní to every election in Naoss national bá a ṣe ń ṣe nílé ibòmíì èèwọ̀ ni nílé tiwa o tó tún yí síra náà bọ́n ṣe ń ṣe níbì kan tó jẹ́ ìwọ̀ ó wà accepted nílé ẹlòmíì kò balance nínú Naoss national ti wà tá à ń ṣe ẹgbẹ́ ọmọ Ògùn tá à ń ṣe yìí ó ní bí ìtọ̀sẹ̀ ṣe rí number one alákọ̀ọ́kọ́ ìpele alákọ̀ọ́kọ́ ni wípé a máa kọ́kọ́ ṣe nǹkan tó ń pè ní pre-convention lẹ́yìn pre-convention responsibility CPC nìkan ni tẹ́ ẹ bá fẹ́ rí fún nǹkan tí mò ń sọ yìí Ọlálékan sọ ní àárọ̀ yìí nígbà tí a jọ ń sọ̀rọ̀ ó sọ wípé ká pa constitution tì pé ká máa lo common sense ó kìíní yẹn pa mí lẹ́rìn but well bó ṣe yé sí nìyẹn meanwhile moving forward sir. ẹni pre-convention nípele àkọ́kọ́. pre-convention nípele àkọ́kọ́ and pre-convention responsibility senate arm nìkan ni. wo ni ìpele kejì. ìpele kejì òun ni convention proper. now ẹni tó máa coordinate tó máa ṣe agbátẹrù election gangan convention gangan òun ni CPC tí senate yàn ìwé òfin wa wà níbí màá mú jáde fún yín màá fi wọ̀nyí ó wà nínú article 8 so any CPC tó bá ti yàtọ̀ so lẹ́yìn gbogbo àwọn process pre-convention now build up to convention like pé convention bọ̀ election bọ̀ àwọn event wà tó máa tẹ̀lé nínú àwọn event tó máa tẹ̀lé tó máa wá kí election tó wáyé la máa ń pè nǹkan ní security check a máa ń lọ sí ọ̀dọ̀ DSS láti lọ ṣe deep security check lórí gbogbo àwọn tó fẹ́ díje pátá. meanwhile nígbà tí gbogbo fàá lọ fàá bọ̀ yìí ń ṣẹlẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wò wípé ní election tó kọjá ní 2023 ẹ má bínú olóòtú ẹ má jẹ́ kí n digress ní election 2023 tí mo jáde tí mo dìbò tí mo contest a lọ àtúpadà wá again ní eléyìí àtúnfi wá lílé ìtawá wá yìí mo wá wò wípé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó gbọ́dọ̀ lọ bó ṣe lọ kò gbọ́dọ̀ yàtọ̀ sí bó ṣe yẹ kó rí. nígbà tí mo ti ń gbọ́ fàásọ̀tún fàásọ̀sí gbogbo kinní yẹn mo lọ gbé constitution mo kà á mo rí wípé lórí social media CPC méjì ló ń trend mo wá gbé constitution mi mo gbé jáde mo wá fi yẹ̀ wò síra. pé kí ni ìwé òfin wí. kí ni ìwé òfin wa kí ló wí. ìwé òfin wa sọ wípé CPC ni kò yan Senate ni kò yan CPC mo wá tẹ̀lé máa wò pé ok jẹ́ kí n wo CPC èyí tí Senate arm tó fọwọ́ sí ibẹ̀ ni mo ti ra fọ́ọ̀mù tí mo fi díje. àwọn mélòó lẹjọ díje gẹ́gẹ́ bí alága àbí gẹ́gẹ́ bí ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn. ní ipò tèmi gẹ́gẹ́ bí ààrẹ mo lè sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn gẹ́gẹ́ bí ààrẹ àwa méjì la dípò. ẹ̀yin àti Tani. èmi àti Ọlá James Big Val. lajọ díje dupò. ọjọ́ wo lètò ìdìbò yín wálé. ẹ ṣe ọjọ́ Saturday 13th of December ní 2025. níbo ló ti wáyé. ní OOPL. ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé ètò ìdìbò yẹn fẹ́ wáyé ní ìwé ìròyìn pé ìwé ìròyìn ló ti kọ́kọ́ fẹ́ wáyé kó tó di pé àwọn ọlọ́pàá dá yín lọ́wọ́ kọ́ ń bẹ̀. ọlọ́pàá kọ́ ló dá wa lọ́wọ́ kọ́. kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà. ẹ ṣe olóòtú ní ọjọ́ tí wọ́n sọ pé election fẹ́ wáyé yìí àwa ti lọ síbẹ̀ àti débẹ̀ wọ́n sọ fún wa wípé
kì í ṣe ọjọ́ election ni mo ń sọ o a ti lọ síbẹ̀ before like ọjọ́ mẹ́rin before election wọ́n ti sọ fún wa wípé wọ́n fẹ́ ṣe wedding ní ibi yìí o a dẹ̀ ti sọ fún gbogbo àwọn senators pátápátá tó ń bọ̀ across the nation wípé ọjọ́ yìí o kò lè hold níbẹ̀ yẹn mọ́ o ẹ gbà this is the new venue tá a ti fẹ́ ṣe gbogbo wọn dẹ̀ dé wọ́n dẹ̀ lọ sí venue tá a ti fẹ́ ṣe election ní OPL so mo mọ̀ pé máa rí fídíò kan kékeré kan tó ń jà ròyìnròyìn mo wà nínú fídíò yẹn nígbà tí mo gbọ́ pé àwọn kan ní orúkọ Naoss wọ́n ń da ibì kan rú jàgídíjàgan ni mo wá wò wípé mi ò lè máa sọ pé mo fẹ́ díje fún ipò ààrẹ kí n wá máa gbọ́ pé nǹkan ń ṣẹlẹ̀ ní orúkọ ẹgbẹ́ yìí kí n má yọjú síbẹ̀ ni mo ṣe gbà tí mo ti wá débẹ̀ tí mo ti wá rí bí nǹkan ṣe rí ni mo ṣe padà so àwọn senator ti mọ̀ now wọ́n ti mọ new venue everybody dẹ̀ ti wà níbẹ̀ now olóòtú nǹkan tí mo wá fẹ́ sọ in particular ọjọ́ yìí tí mo sọ Saturday tí mo sọ yìí ẹ lọ ṣèwádìí yín ìyẹn ní 13 tí mo sọ yìí tí CPC mú yìí tí CPC announce fún convention yìí date yẹn based on security information àwọn DSS ni wọ́n recommend date yẹn fún CPC. àwọn òṣàjò elétò ààbò mélòó ló wà ńbẹ̀ lọ́jọ́ náà lọ́jọ́ tẹ́ ṣètò ìdìbò ní OPL ẹ lọ ṣèwádìí yín àwọn ọlọ́pàá wà ńbẹ̀ àwọn civil defence wà ńbẹ̀ àwọn DSS wà ńbẹ̀ ẹ mọ̀ ojú tèmi jẹ́ àwọn tí mo mọ̀ pé tí mo observe tó wà ńbẹ̀ níjọ́ náà nìyẹn ó dàbí ẹni wípé mo tún I'm not sure bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ ìjẹ́jẹ́ ijọ́ tí wọ́n tẹ̀ fi jáwé olúborí lọ́jọ́ náà. bẹ́ẹ̀ni. ẹ̀yin aráalé mo nígbàgbọ́ pé ọlọ́gbọ́n òun ni gbogbo ẹ̀yin aráalé tẹ̀ ń gbọ́ wa yìí ẹ máa bá wa bọ̀ báwọn ìbéèrè yẹn ṣe ń jáde wá lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ kí n tún padà lọ sọ́dọ̀ Comrade Olúbọ́dún Ọlámilékan tí n bá ní kí n béèrè lọ́wọ́ yín Comrade Ọlálékan Olúbọ́dún ẹgbẹ́ Naoss èèyàn ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tó wà nílé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà ó ti tó bí ọdún bíi mélòó sákòókò ìtàn dálẹ̀ mi ò ní information yẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá kàn wò ó yóò ti tó bí ọdún bíi mélòó. by calculations a ti kọjá 15 years. ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún. ti Naoss tin one. a jẹ́ pé a ti ní bí alága àbí bí ààrẹ bíi mẹ́rin márùn-ún tí ó ti jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn. ṣùgbọ́n lẹ́yìn tí ètò ìdìbò yín wáyé lọ́jọ́ 11 nínú oṣù kejì lọ́dún tá a wà nínú ẹ̀ yìí ta ló gbépò fún yín gẹ́gẹ́ bí ààrẹ. ní ibi tá a wà yìí a ní predecessor èyí tó ṣe Comrade Thomas Kẹ́hìndé. ṣé ẹni tó ti ṣe ààrẹ fún ẹgbẹ́ yìí rí. bẹ́ẹ̀ni àwọn ṣe ni wọ́n ṣe no wọ́n wà níta lọ́n àwọn ni wọ́n gbé ilé lẹ̀ fún mi tí a dẹ̀ ṣe máa rí pé ní transition ó ní kọ́tẹ́ pé process Comrade Oleke ni wọ́n gbé lélẹ̀ fún Comrade Thomas tá à ń sọ yìí and Comrade Thomas yìí ni wọ́n sì wá sí ètò ìdìbò mi tó bẹ́ẹ̀ kí mo sì di president náà. ṣé o yẹn sọ ni pé Comrade Thomas ó gbé ipò fún Oleke àbí Oleke gbé ipò fún Thomas. no Oleke ló gbé ipò fún Comrade Thomas Comrade Thomas wá gbépò fẹ́yìn ṣé Comrade Thomas yẹn ló wá sọ pé wà ń bí àbí Oleke ló wà ń bí báyìí tó tẹ̀sẹ̀ pé àwọn ni wọ́n sì ṣe agbátẹrù CPC chairman fún election tí ó sọ mí di ààrẹ. now ó ní àwọn kankan tí wọ́n sọ tó yẹ pé irọ́ tàǹbàtàǹbà ni ó kúnnú ẹ̀. bí kíni náà. alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé tí a bá ní Naoss constitution lóòótọ́ ó sọ pé a gbọ́dọ̀ ṣe pre-convention ṣùgbọ́n láti bí ọdún mélòó kan sẹ́yìn àti bí convention mélòó kan bíi méjì mẹ́ta tá a ti ṣe sẹ́yìn àti rí wípé nítorí pé tí àwọn senators wáyé tí wọ́n bá travel láti gbogbo school wọn wá sí Abẹ́òkúta fún pre-convention nìyí a máa wá rí pé lẹ́yìn yẹn tán bá tún wá padà sí ilé ẹ̀kọ́ wọn káàkiri jákèjádò Nàìjíríà lẹ́yìn bíi ọ̀sẹ̀ méjì mẹ́ta ni wọ́n máa padà wá sí Abẹ́òkúta láti wá ṣe ètò ìdìbò a wá wò pé alákọ̀ọ́kọ́ financially kò wise wípé káwọn ọmọ yìí máa travel bẹ́ẹ̀ yẹn within a short period of time and secondly asọ́wọ́ pé náà nítorí security kò wà convenient náà pé àdìkọ́lọ́ má jẹ́ ká rí kò ṣe dáadáa now láti wá wò pé kí CPC yìí kàn máa ṣe nígbà tó yẹ pé kò ń ṣe pé nípi convention yẹn náà kò ń ṣe pé àwọn orúkọ tá a máa lò náà kò ń ṣe pé ojú ọ̀run ló ti máa bọ́ nǹkan tí ètò tó bá ti wà láàrin CEC àti legislative arm
náà ni wọ́n kàn máa sọ fún àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n á sì mú àwọn orúkọ yìí lẹ̀. Mo sì ní àwọn ẹ̀rí níbí báyìí tí mo fi lè substantiate proof yìí. Arákùnrin tí ó sọ pé ó díje dupò pẹ̀lú òun tó ṣe Ọlánósè James nígbà tí ètò yìí bẹ̀rẹ̀ ààrẹ àná tó ṣe Comrade Thomas wọ́n pè wípé báyìí lọ̀rọ̀ yìí ṣe ń lọ tí ó sì mú orúkọ representative tiẹ̀ lẹ̀ ó mú Comrade Ogundare Muiz Adioyelẹ̀ pé kó ṣe ojú òun fún CPC yẹn. A rí ẹni tó ń sọ pé àwọn jọ díje yìí. bẹ́ẹ̀ni ó mọ orúkọ lẹ̀ tí ẹ bá sì wo ó sì ní ẹ̀rọ voice note kan tí ó wà lọ wà tó yẹ pé ọjọ́ nǹkan tó jẹ́ kí a sún election yẹn ká ti ṣe tipẹ́tipẹ́ ṣùgbọ́n due to some financial constraints ló jẹ́ kí a sún síwájú díẹ̀ tá a ṣe máa rí voice note yẹn tí Ọlánósè James ọ̀hún náà tó tún béèrè lọ́wọ́ ààrẹ àná pé èní ni a sọ pé election yìí fẹ́ wáyé mo lè play ó wà lórí fóònù mi bí báyìí wípé ní la sọ pé election yìí fẹ́ wáyé wá kí ló ṣẹlẹ̀ tí ò ṣe wáyé ìyẹn ìkejì tọ́ṣẹ̀ tí wàá sọ wípé àwọn pé bóyá wọ́n kọ lẹ́tà sí káàkiri gbogbo àwọn security operatives irọ́ nìyẹn because láti ọjọ́ tí wọ́n ti ṣe kangaroo election wọ̀nyí ni wọ́n ti di fugitive tó yẹ pé ní ọjọ́ sátidé yẹn a máa rí pé DPO Ìbàrà wọ́n sọ video recording dẹ̀ wà tí wọ́n sì sọ pé fún ètò Naoss election kankan kò gbọ́dọ̀ wáyé ní ọjọ́ sátidé yẹn. ìyẹn DPO Ìbàrà yes Ìbàrà wọ́n sì kó kó àwọn lọ sí OOPL. àtúnṣe máa wá rí pé àtẹ̀jáde yìí tó ṣe bánà tí wọ́n lò ní OOPL yẹn kẹ̀dẹ̀rẹ́ NUJ secretariat ló sì wà as venue níbẹ̀ NUJ secretariat ló sì wà as venue níbẹ̀ ìgbà tí àwọn ọlọ́pàá dé sí initial venue tí wọ́n lò tí wọ́n sọ pé àwọn tó ń parọ́ pé kinní kan yìí a rí tẹ́ǹtì abẹ́ tẹ́ǹtì tí wọ́n ti fẹ́ ṣe election nìyẹn ní Òkèlèwó ń bẹ̀ ní ti NUJ tó yẹ pé ìgbà tí ọ̀rọ̀ yìí ti fẹ́ máa dé pé àwọn ọlọ́pàá ti dé ni wọ́n sọ fún àwọn tí wọ́n fẹ́ to tẹ́ǹtì yẹn pé kí wọ́n kó tẹ́ǹtì wọn tí wọ́n ti wulẹ̀ tá rárá so wá ṣe lé láàánú pé wọ́n wá lè máa parọ́ bọ́n ṣe máa ń parọ́ online náà mi ì mọ̀ pé wọ́n tún lè mú irú àwọn ọ̀rọ̀ yìí wá sí láti ìgbà tí wọ́n ti parí kangaroo election wọ̀nyí ni wọ́n ti di fugitive tí mo ṣe sọ tó yẹ pé wọn ò lè yọjú sí ètò security kankan. ọ̀dà ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá lọ́jọ́ sátidé yẹn DPO Ìbàrà sọ pé kí gbogbo wa kí a converge ní ọ́fíìsì CP ní ọjọ́ Monday ẹ̀jọ̀ ẹ bá mi bí láti ọjọ́ yẹn ṣọ́n ti dé eléwé ẹran rí torí pé wọ́n mọ̀ pé àwọn tàpá sí òfin. ọ̀dà ẹ ṣeun Comrade Olúbọdún ẹ sọ nǹkan kan tí mo fẹ́ fa kò mú òkun yọ ẹni pé Comrade Oleke ó dà gẹ́gẹ́ bíi Jonathan tí Jonathan tó jẹ́ ààrẹ ìjẹta tó gbé ipò fún ààrẹ Buhari kí Buhari kó wá gbé ipò fún Tinubu àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe ṣàlàyé pé Oleke ó gbé ipò fún Thomas àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe wí ni Thomas ó wá gbé ipò fún Ẹ̀yin àbí kílẹ̀ ni mo wí ṣé bẹ́ẹ̀ ṣe ṣàlàyé nìyẹn Comrade Olúbọdún bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ ṣàlàyé nìyẹn Comrade Castro Olúwafẹ́mi Àjàyí ààrẹ wo ló gbépè fún Ẹ̀yin ààrẹ wo ló wá ń dòfà fún yín gẹ́gẹ́ bí ààrẹ Naoss ní Nàìjíríà. olóòtú sáà tí ẹ bá check tẹ bá ṣèwádìí dáadáa ní orú èèyàn tí mo jẹ́ mo jẹ́ ẹnìkan tó di òpó tí yóò bá sọ mú wípé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ọjọ́ kò tí ì ṣẹlẹ̀ rí ní Naoss. The process is ó dà ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí téèyàn bá gbé nǹkan tí ó mọ̀ dání tó o bá gbàṣọ pupa dání tó o bá wọn ṣe pupa ní o lè pe láṣọ dúdú nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. kí lè fẹ́ fàyọ. nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé bí ìpele yìí ṣe máa ń lọ tí administration kan bá ti tán tí sáà kan bá ti tán sáà yẹn máa hand over fún Senate àti wọn máa dissolve ara wọn immediately tó máa ti yan CPC tó máa ti wá dissolve tán the standing body would now be the CPC. It is now the CPC ló máa wá midwife between the old and the new administration. certificate mo fẹ́ jẹ́ kọ̀rọ̀ yẹn kó yí àwọn ará ilé dáadáa mi ìdẹ̀fẹ́ jẹ́ kó dàrú mọ́ wọn lójú ṣé mo pé ọ̀rọ̀ ẹgbẹ́ yìí kò fẹ́ yàtọ̀ sí ìjọba ìdí nìyẹn tí mo fi ń fi ìjọba ṣe àpẹẹrẹ fáwọn olùgbọ́ wa àtàwọn ìyá wa tó jẹ́ ọlọ́jà tí wọ́n ọ̀rọ̀ kìíní yẹn CPC governing council tí ò fi bẹ́ẹ̀ yé dáadáa nínú ìjọba tí ìṣàkóso gómìnà kan bá tán
tí ètò ìdìbò bá wáyé gómìnà yẹn máa gbé ipò fún gómìnà míì tó bá jáwé olúborí yálà nínú ẹgbẹ́ rẹ̀ tàbí nínú ẹgbẹ́ míì. bẹ́ẹ̀ni. comrade Olúbọ́dún ní Oleke ló gbé ipò fún comrade Thomas tó jẹ́ ààrẹ Jonathan níjẹta ó wá ní Thomas ó wá gbé ipò fún òun ìyẹn ni pé Buhari ó gbé ipò fún Tinubu ẹ̀yin gẹ́gẹ́ bí ààrẹ Naoss ní Nàìjíríà ta ló gbépò fún ẹ̀yin tẹ́ ẹ gbapò lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àná kẹ́yìn tó jáwé olúborí. olóòtú ẹ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa ẹ ṣàlàyé kó yé mi. ẹ jẹ́ kí àlàyé yẹn clear láàárín ìsáà kan tó tán àti ìmíì tó máa bẹ̀rẹ̀ CPC ló máa wà láàárín wọn. ìyẹn jẹ́ transition committee bí INEC tó máa ṣètò ìdìbò bí this eléyìí tá wà lórí ẹ̀ yìí kó tó di wípé a ti ẹ̀ bọ́ síbẹ̀ rárá ní ààrẹ tóun sọ wípé ó gbélélẹ̀ fóun yìí ní senate arm ti suspend díẹ̀. ìyẹn Thomas tóun sọ so the question is how can a suspended president ẹ má bínú ẹ̀yin. ẹ̀ṣẹ̀ wo náà sọ pé comrade Thomas ṣẹ̀ ńgbà náà tó fi ní kó lọ jókòó lé. gross misconduct and financial misappropriation ni olóòtú. lẹ̀sùn tó fi kàn án. lẹ̀sùn tí wọ́n fi kàn án and gross misconduct ẹ̀sùn mẹ́ta ni gross misconduct financial misappropriation and constitutional aberration wípé ó ṣe lòdì sí ìwé òfin ní senate arm ni wọ́n ṣe suspend díẹ̀. so láti ibi suspension yẹn lẹ́yìn náà àti àwọn aráalé ti máa mọ̀ wípé process yìí ó ti rí bákan ẹni tí wọ́n suspend àtẹni tó ń sponsor wọn gbogbo wọn ò fẹ́ gbà nítorí wípé nǹkan tó suspend rẹ̀ fún wọn ò fẹ́ kó dúró. ta ni wọ́n ń sponsor. ta ni wọ́n sponsor gbogbo wọn ní àtìlẹ́kàn. òkè tán sponsor ta ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ yẹn dáadáa ni ta ni wọ́n ń sponsor. ẹ ṣe olóòtú ṣe rí kínní yìí nǹkan tí fà á sí omi òtò yìí ò ṣe sí tó ṣe wà kò ju wípé arákùnrin kan wà tó jókòó síbì kan tí ẹ bá gbà mí láyè máa dá orúkọ ẹ. dárúkọ ojú abẹ́lẹ̀ tó yìí. Azeez Amao Adéyẹmí. kí lẹ pè é. Adéyẹmí Azeez Amao. ta ló ń tọ̀ mú. òun ni ó yẹ kí ó máa ṣe agbátẹrù láàrin student àti gómìnà. òun ló sọ Naoss àti NANS gbogbo ẹgbẹ́ olùkọ́ akẹ́kọ̀ọ́ ní Ogun State ló sọ di personal business. so nínú personal business yẹn ni àwọn gbàgbẹ́ sí gómìnà lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́. so Adéyẹmí Azeez Amao òun ló sọ di personal business. ṣe ní ẹ̀rí sí àwọn personal business mò ń bọ̀ mò ń sọ̀rọ̀ lọ. ṣe ní ẹ̀rí. yes bẹ́ẹ̀ni olóòtú bẹ́ẹ̀ni olóòtú ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. now ṣe rí nínú business yẹn ni àwọn gbogbo àwọn ilé gbogbo wọn pátá ni wọ́n jẹ́ òṣìṣẹ́ fún ẹsẹ̀ nínú láti jẹ́ wípé kí Naoss. ọ̀yà sáré fún mi lẹ́rìí ẹyọ kan moving forward tó tẹ̀síwájú ẹ sáré fún mi lẹ́rìí ọyọ kan sí ọ̀rọ̀ tí ẹ sọ ẹyọ kan péré ẹ ṣe máa fún yín lẹ́yọ kan ní ọ̀sẹ̀ tá wà nú ẹ̀ yìí arákùnrin tí mo sọ yìí Adéyẹmí Azeez Amao ó kó àwọn ọmọ yìí lẹ́yìn tí gbogbo ara rògbòdìyàn yìí wà ní assembly tí wọ́n ń treat ẹ̀ lọ́wọ́ tí wọ́n ń wò wípé ok ibo ló máa já sí kò ní sùúrù nítorí wípé ó gbọ́dọ̀ máa pa owó everyday torí business ní fún òun ó kó wọn lẹ́yìn lọ bá commissioner kan tí mi ò ní dárúkọ wọ́n dẹ̀ gba owó ní ọwọ́ ẹ̀. ṣé lọ́wọ́ Azeez àbí. Azeez kó wọn lẹ́yìn lọ gba owó lọ́wọ́ commissioner. sọ́nà yẹn wọ́n dẹ̀ gba owó bó ṣe máa ń ṣe nìyẹn. lọ́wọ́ commissioner. ìyẹn ẹlẹ́kìnní ṣùgbọ́n ẹ̀yin mọ commissioner yẹn àbí. ẹni tí ó wò sùsùn tó dorí pé kò mọ̀ òótọ́ àti irọ́ tó tẹ̀ wò wípé ẹni yìí ní ìfẹ́ sí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ó ṣe tiẹ̀ láti inú re kí wọ́n dárúkọ ẹ̀ lórí rédíò kó wá di orí wá di bímọ lọ́wọ́ mo mọ̀ ẹ jẹ́ kí n sọ kejì bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ kejì ẹ jẹ́ kí n sọ kejì ẹ jẹ́ kí n sọ ẹni mo mọ̀ iye tó gbà ẹ jẹ́ kí n sọ kejì. ẹja polówó ọjà ẹyọ kan mo ní kẹ́ ẹ sọ tá a bá ti ilé agbára dé màá tún mú béèrè mi ò tí ì ṣetán mi lè ṣì ń bá sọ̀rọ̀ lọ. ẹ ti dáhùn ìbéèrè mi tí ì dáhùn tán ẹ ti dáhùn tí n bá tún béèrè ẹ tún máa wá fi gbà lẹ́gbẹ̀ẹ́ oníbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ comrade Olúbọ́dún ẹ̀yin kọ́ yìí ojú abẹ́lẹ̀ tó níkànnì ọmọlúwàbí àwọn alága méjì nínú ẹgbẹ́ Naoss àwọn là ń bá sọ̀rọ̀ yìí àwọn ààrẹ méjì nínú ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tó jẹ́ akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì àti ilé ẹ̀kọ́ gíga ní tìbútòrò Nàìjíríà ẹ̀yin aráalé ẹ̀yin ládájọ́
ṣe ń bá wàá bọ̀ ẹ̀jẹ̀ lọ́lé agbára ká dé tá a bá lọ tá a bá padà dé ìbéèrè ń tẹ̀síwájú lọ sọ́dọ̀ comrade Ọlálékan Olúbọdún ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà síkànnì ọmọlúwàbí Splash FM 106.7 tá a fi kalẹ̀ sílùú Abẹ́òkúta ẹ̀yin kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ló ń wọlé ìyẹn ní ojú òpó Facebook ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn àwọn igun ti Olúbọdún Ọlálékan wọ́n ń tàkúrọ̀sọ pẹ̀lú igun ti Olúwafẹ́mi Àjàyí Castro ọ̀pọ̀lọpọ̀ àwọn àhesọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn gbódò róṣọ náà ló ń lọ lápá abẹ yẹn ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ kórí ṣe Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ bó o là bá ṣe rí ẹni ó lèkè ṣé ó lèkè wà ń bí ni àbọ̀ wà níta ṣé ẹ lè bá mi pè wọ́n wọlé láti ta. ó lèkè wà ń bí báyìí ṣùgbọ́n wọ́n wà ń bí báyìí wọ́n wà ń bí báyìí. kí ló dé tẹ́ fi sọ pé no. àwa méjì lẹ pèsè orí ètò. ìdí ni wípé àgbà ni wọ́n nínú ẹgbẹ́ Naoss ìyẹlẹ ní kì í ṣàgbà. wọn ń ṣàgbà. he is a former president. sọ ti sàrẹ́ ń gbà kan rí Ààrẹ jẹta mò ń bọ̀ wá sọ ti sàrẹ́ ń gbà kan rí. mi ì mọ ààrẹ tó ṣe o but nígbà tí mo check tó ṣe máa ń pera ẹ̀ ó máa ń pera ẹ̀ ní global president and tábàdẹ̀wò ìwé òfin president Bọ́lá Ahmed Tinubu ni president Nàìjíríà. bẹ́ẹ̀ni. àwọn ọmọ Nàìjíríà wà ní Nàìjíríà wọ́n dẹ̀ wà ní outside the country. bẹ́ẹ̀ni. ó yẹ kí Tinubu náà máa pera ẹ̀ ní global president nítorí pé àwọn ọmọ Nàìjíríà wà ní outside the country. ṣé ó lè kì í ti ṣààrẹ Naoss rí. ó sọ pé global president lòun ṣe kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ global president nínú ìwé òfin wa. ṣùgbọ́n national president wà bí. national president wà dáadáa. ṣó ti ṣe national president kò ṣe national president. so ẹ jẹ́ kí ètò yìí máa lọ. kò ṣe national president rí. ṣé ó lè kì í ti ṣe national president rí. ó lè kè ní ààrẹ ìjẹta tí ó gbélé lẹ̀ fún ẹni tó gbélé lẹ̀ fẹ́mi so bó ṣe rí nìyẹn. Castro ma sa olóòtú mo tún fẹ́ ẹ jẹ́ ṣe gbọ́n tán sọ. mo gbọ́ nǹkan tí ó sọ olóòtú mo gbọ́ nǹkan tó sọ olóòtú ṣe rí nínú ìwé òfin tí ẹgbẹ́ wa ń lò olóòtú ìwé òfin tí ẹgbẹ́ wa ń lò ẹ ṣe sùúrù ṣẹ́jú kan. tí everybody mọ̀ tí mo bá kóòtù ibì kankan nínú ẹ̀ tí mo bá sọ pé báyìí ló ṣe rí nínú ìwé òfin yẹn tí kò bá rí bẹ́ẹ̀ kó mú ìwé òfin ọ̀hún jáde kó wá kóòtù nǹkan míì pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí nínú ìwé òfin kó mú jáde níbi tí wọ́n ti kọ́ síbẹ̀ wípé ipò kan wà tó ń jẹ́ global president. ṣùgbọ́n nínú ìwé òfin national president wà. national president wà. ṣùgbọ́n ẹ̀yin ò gbà pé ó lè kè ti ṣe national president yìí. torí pé global president ló ń pera ẹ̀. ṣùgbọ́n ṣó díje dupò gẹ́gẹ́ bí national president. ó díje ipò gẹ́gẹ́ bí national president. global president kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ global president. ṣùgbọ́n ṣó gbépò fún gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ yìí àbọ̀n gbépò fún. to the best of my knowledge wọ́n gbépò fún. kí lẹ́lẹ́ fẹ́ sọ. tó bá jẹ́ wípé ẹ má bínú tó bá jẹ́ wípé wọ́n sọ wípé wọ́n gbépò fún nǹkan ẹyọ kan ṣoṣo ni mo fẹ́ kẹ́ nǹkan méjì CPC senate president tó hand over fún one àti ààrẹ tó hand over fún because ní ọdún yẹn lọ́hùn ọdún yẹn gangan ni gbogbo business venture tí mò ń sọ tí Adéyẹmí ṣe ọdún yẹn ni business venture ń bẹ̀rẹ̀ bọ̀ ṣe mọ̀ téèyàn bá fẹ́ ta ọjà tí ò dá. ṣé o dáhùn sọ ni pé kò sí ààrẹ tó gbépò fún ó lékè. yes kò dẹ̀ sí senate president tó gbójú. bẹ́ẹ̀ni tí senate president náà bá wà kó jáde tí president náà bá wà kó jáde pé èmi ni president tí mo gbélé lẹ̀ fún. ẹ jẹ́ kí Olúbọdún sọ nǹkan kan sọ̀rọ̀ yẹn ẹnì sọ́lẹ̀. ó kàn ń ṣe mí ní káyọ̀fì pé gbogbo irọ́ bàǹtàbàǹtà tí arákùnrin Castro ń pa látàárọ̀ yìí èmi gan mi ò prepare fún àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó báyìí. alákọ̀ọ́kọ́ Oleke tó ń sọ yìí is the former president tó yẹ pé ní election nìyẹn òun náà ṣì contest nínú ẹ̀ tó yẹ pé ó fìdí rẹmi. ó lọ declare ní Castro yìí o ó declare faction tó yẹ pé àwọn agbófinró ni wọ́n tọwọ́ ṣùkú ẹ̀bù aṣọ ń gbà yẹn ìgbà yẹn nìyẹn. now ìwé òfin tó tún sọ yìí ẹ jẹ́ ká lọ sí article 8 nínú ìwé òfin yìí. ní ìyẹn ìwé òfin ẹgbẹ́ yín bẹ́ẹ̀ ni sà kí ló wí ní ṣe Castro ní ìwé òfin bẹ̀ yẹn. òun rè lọ́wọ́ mi olóòtú. ó sọ nǹkan kan kí ló wí. níbi electoral procedures ó sọ pé subsection 3 ó sọ pé candidate who has finished his or her first semester final year examination before the election cannot be voted for. Castro bó ṣe wà yìí kò sí nílé ìwé kankan alákọ̀ọ́kọ́ first of all tó bá sọ pé òun wà nílé ìwé a sọ pé òun wà ní òun ṣe master tó dẹ̀ yẹ pé irọ́ tàǹbàtàǹbà ni. now by provision of constitution yẹn gan kò yẹ kó contest as a master student alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. ẹ bá ń tún òfin yẹn kà ná ẹ bá ń tún òfin yẹn kà káwọn aráàlú gbọ́ dáadáa.
candidate who has finished his or her first semester final year examination before the election cannot contest and be voted for. ìyẹn lásán as a master student or anything tí o bá máa parọ́ pò jẹ́ ìyẹn tí kọ́kọ́ nullify yẹn náà. ẹlẹ́ẹ̀kejì fọ́nrán wà níbí báyìí. ṣé yìí náà rí nǹkan tó fi yẹn sọ ń bẹ̀ yẹn àbí ṣé ẹ rí ìka olóòtú ṣé ẹ rí ìka mo rí ìka ṣé ọ̀kẹ́ ìgbà tó ń sọ̀rọ̀ mi ò ń ta fẹ́. ẹnì sọ́nlẹ̀. ní ẹlẹ́ẹ̀kejì a máa rí pé amúgbálẹ́gbẹ̀ẹ́ gan tó ṣe Ọlánósè James yìí òun náà kò sí níléèwé kankan bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. ẹni tí wọ́n fi ṣe senate president Ọlábàdé Táyọ̀ àbí kí ló pera ìyẹn náà kò ń ṣe ọmọ iléèwé kankan. ní ọ̀sẹ̀ tó kọjá yìí ẹni tó fi ṣe general secretary ló ṣe POP ẹ̀ ní NYSC ẹjọ́ ẹni tó ṣe POP lè wà níléèwé kankan bí. ẹni tó ṣe kẹ́kọ̀ọ́ jáde àbí POP NYSC personal parade. personal parade NYSC ìyẹn lè ṣe ọmọ iléèwé kankan bí. olóòtú ẹjọ́ ẹbẹ̀ yín lè kẹ́ bá mi dáhùn yẹn. ẹni tó bá ti lọ sìnrú lè sọmọ ilé ẹ̀kọ́ mọ̀. so láti rí i pé àwọn ará bí yìí wọ́n kàn fẹ́ sọ association wa yìí di jẹgúdújẹrá tí wọ́n fẹ́ máa fi make owó fúnra wọn ni. ní ìsìn a máa rí pé lẹ́yìn ìdíje wọn tí wọ́n lọ ṣe kangaroo yìí kò tí ì pé ọjọ́ mélòó kan sí wọ́n ti lọ kóra wọn jọ síbì kan tí wọ́n ti ń fi orúkọ ẹgbẹ́ kéde pé candidate kan làwọn support fún governorship election tó ń bọ̀. tá a ṣe máa rí pé Naoss is not a partisan body. Naoss ò sí fún ẹgbẹ́ òṣèlú kankan ṣùgbọ́n àwọn ará bí yìí tó yẹ pé VP ẹ̀ yìí ló ṣe agbátẹrù Yahoo student Vanguard yìí. vice president ṣé vice president tí wọ́n rèé ṣẹ́yìn ní igbákejì ààrẹ. tó yẹ pé òun ló ṣe yìí wọ́n sì lọ kóra wọn jọ tí wọ́n sì lọ ṣe nísìnyìí ṣé àwa máa wá lajú wálẹ̀ kí wọ́n wá sọ association wa tí wọ́n sọ di ètò jẹgúdújẹrá. ọ̀dà ẹ ṣeun àdúpẹ́ ẹ dẹ́kun náà igbákejì ààrẹ ẹ máa bọ̀ torí lẹ́ẹ̀kan tó ń sọ̀rọ̀ wọ́n ní pé ẹ bá ń gbé àga ẹ bá ń gbàgà ẹ fún wọn ní àga kékeré yẹn síbẹ̀ yẹn wọ́n ní pé Comrade Olúbọ́dún pa àwọn ọ̀rọ̀ kan mọ́ àwọn àbí nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan gbọ́ yẹn ni ẹ jẹ́ kí mo fẹ́ gbọ́ irọ́ tẹ́ ẹ sọ pé Comrade Olúbọ́dún pamọ́ yín kí n wá tó mú ìbéèrè ẹ jẹ́ kó wà láàrin mi ò ní wá surprise pé irọ́ yìí náà máa continue in that case ẹjọ́ we have ní mo ti sọ nǹkan kan tẹ́lẹ̀ láàárọ̀ fún association kan láti run effectively there is constitution ó ní òfin we have culture ó dẹ̀ láṣà and there is what we call common sense for an association to run. now a máa yí pé nínú ìjọba Nàìjíríà gan a máa yí pé tí Igbo bá ti ṣe ààrẹ ìlú wọ́n máa sọ pé ṣòwò kò sínú constitution ṣé wà ní constitution ni ṣùgbọ́n common sense ó ti wá di culture. ọ̀dà so ààrẹ àná kan náà wà níbí báyìí tó ṣe Comrade Oleke. ẹja máa bá a bọ̀ ní ṣíṣẹ̀ ń tẹ̀lé ẹ̀yin ní gbákejì Castro ẹ sọ wípé Comrade Olúbọ́dún parọ́ kan mọ́ irọ́ wo lẹ́nà pamọ́ yín. ẹ ṣe olóòtú inú mi dẹ̀ dùn láti ní àǹfààní yìí ṣe rí lára àwọn tó pamọ́ mi náà ni ó tún sọ láìpẹ́ yìí sí. ìwo nìyẹn. wípé àwọn kan ń kéde àwọn kan lọ fi orúkọ ẹgbẹ́ wọ́n fi ń kéde fọlọ́ṣèlú kan fún kínní. kò rí bẹ́ẹ̀ o. kò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ṣe rí ẹgbẹ́ tí à ń sọ yìí ẹgbẹ́ tó ti wà ńlẹ̀ kóun náà tó tẹ̀ dénú náà ó sì ni. ẹgbẹ́ tó ti wà láti ọdún 2022 òun la lò la fi ṣe ìpolongo gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ ní Ogun West ní 2022 ẹgbẹ́ tó ti wà lẹ́gbẹ̀ẹ́ òun gan ọ̀tẹ̀ tí lálàá pé òun máa tẹ̀ ìdíbò rẹ̀ òun máa di nǹkan kan nínú náà ó sì ní sátidé tó kọjá ni wọ́n ṣe ìfilọ́lẹ̀. ó parọ́ mọ́ mi ó ní mi ò sí níléèwé ṣé ó possible kẹ́ni tó tí ò sí ní school kó contest ẹ bèrè lọ́wọ́ àwọn. kí lorúkọ school tẹ wà. I am a bona fide student of Cooperative College Ìjẹ̀jà. cooperative àbílẹ̀ pé. Cooperative College Ìjẹ̀jà ẹ bèrè lọ́wọ́ ààrẹ. Cooperative College Ìjẹ̀jà level wo lẹ wà. ND2 mo ṣe ND2 ni mo wà. ND2 course wo lẹ ń ṣe. Business Cooperative Management. ẹ fún mi lórúkọ lecturer yín mẹ́ta àkọ́kọ́ ní Cooperative College Ìjẹ̀jà ẹni. I'm running part time there. ẹ fún mi lórúkọ lecturer tó ń kọ́ yín mẹ́ta. Mr. Adebodun. ní Cooperative College Ìjẹ̀jà ẹni. Mr. Karim àwọn méjì tí mo mọ̀ nìyẹn. àwọn méjì ẹlẹ́rántí ẹnìṣó ńlẹ̀. so I'm a student òun bó mo ṣe wà yìí tó ń jẹ́. àwọn wọn parọ́ mọ́ yín pé ẹ ṣe student. bẹ́ẹ̀ òun bó mo ṣe wà yìí kò sí níléèwé ẹbẹ̀rẹ̀. àná tó sí níléèwé. bẹ́ẹ̀ni àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọ́n ti sọ jẹ́ ká mọ̀ pé kò kì í ṣe student school. ọ̀dà ìwé onírọ́ míì tó ń tún pamọ́ yín. yẹ́ voice note tó sọ pé mo send òun ni pé nígbà tí a bẹ̀rẹ̀ polongo ìdìbò yìí
òun àti ààrẹ tí ó kó owó àwọn ọmọ ogun jẹ owó rice ìyẹn Thomas tó fi suspend yẹn àwọn gọ́ọ̀mẹ̀ntì ṣe nǹkan kan wọ́n pe ètò kan ní government subsidized rice nígbà yẹn so àwọn student kó wọn ra rice ó gbóló àwọn student tó fi ra rice this is tó fi suspend them sọ fún yín o tó fi ra rice so nígbà tí gọ́ọ̀mẹ̀ntì máa release rice yẹn ẹ believe pé Kenny ìyẹn Kẹ́hìndé Thomas ó gba rice yẹn ó tún lọ tún ta mo lè tẹ́ bá fún mi ní àǹfààní mo lè pe èèyàn mẹ́ta lórí ètò yìí tó máa jẹ́rìí sí nǹkan tí mo ń sọ yìí ó pẹ̀lú nǹkan tó fi suspend ẹ̀ so òun àti ẹ̀ lọ́jọ́ ọ̀rọ̀ administration ti tó fi parí èmi tí mo jẹ́ VP wọn ò fi kọ́kọ́ lomi nígbà tó wáyá tó bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ọ̀rọ̀ election kò ṣe election mo á béèrè lọ apàdé ní ibi ìpàdé kan lọ́jọ́ kan mo ní Mr. Man ẹ ti ń ṣe gbogbo ètò yìí ẹ tuntun fi lọ wá again nígbà tó yá ó wá pè mí pé kí n nominate èèyàn kan tí ó máa jẹ́ gẹ́gẹ́ bí aṣojú tọ̀lọ̀ mi nínú CPC yẹn wọ́n yẹn ní wẹ́ no problem mo ní mo consult ọmọ tí mo mọ̀ pé ó kójú òṣùwọ̀n láti ṣe nígbà tí mo pè wọ́n ní ṣe máa ṣe CPC member ó ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ forúkọ ẹ̀ sí wíìdì ó pé wọ́n máa tẹ̀lé òfin tí ó yẹ kán tẹ̀lé ní pé pre-convention first before convention proper. ṣùgbọ́n wọn ò tẹ̀lé. wọn ò tẹ̀lé nígbà tí mo dẹ̀ ti rí bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ support nǹkan tí ò da mo ní láti sọ fún ẹni tẹ́mi recommend pé can you see what is going on please I don't want to be party to illegality please withdraw from the CPC I have no interest in that CPC. ó wá padà sẹ́yìn ó dẹ̀ padà kúrò mo dẹ̀ wá ń wò láti gbà yẹn. ṣùgbọ́n àwọn à ń parọ́ mọ́ yín. àwọn à ń parọ́ mọ́ mi pé. ọ̀dà ẹ̀yin ara lé kó tó di pé ẹ̀yin lè lọ jókòó padà ẹ ṣeun adúpẹ́ ẹ̀ẹ́kẹ́ tó sọ̀rọ̀ Castro mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ bákan náà lábẹ́ bó ti wulẹ̀ kórí ẹ jẹ́ kí Olèkè náà tún máa bọ̀ mo fẹ́ béèrè kan lọ́wọ́ wọn torí pé èmi la tọ́kùn ètò Castro èmi la tọ́kùn ètò torí pé ẹ ṣe sùúrù olóòtú serving executive òun ni ẹni tẹ́ pè wá pé kó wá sọ̀rọ̀ serving executive. o dẹ ni there are questions there are tẹ́ bá fẹ́ gba ẹ ṣe sùúrù ibi tí issue wà nìyẹn o ẹni tó ṣe ààrẹ tó ṣe CPC chairman tí ẹ bá máa jẹ́ kí Olèkè sọ̀rọ̀ lórí ètò yìí ẹ máa jẹ́ kí CPC chairman tó jẹ́lẹ̀ jíìsì tí ẹ bá máa jẹ́ kí Olèkè sọ̀rọ̀ ẹ máa jẹ́ kí CPC chairman tó ṣe election ti wà CPC chairman kóun náà jókòó síbi kó sọ̀rọ̀ tí Olèkè bá ti fi lè sọ̀rọ̀ àwọn ará ilé gan máa mọ̀ wọ́n dẹ̀ tún máa rò wípé ó dàbẹ̀ ní wípé ẹ wà níbì kan fi síbì kan. Castro ṣẹ́rí Olèkè fẹ́ jókòó sí bí láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí CPC ni CPC chairman gẹ́gẹ́ bí INEC chairman. bẹ́ẹ̀ ni bí INEC chairman so INEC chairman tẹ́ ẹ bá ti pe ààrẹ méjì wá tẹ́ ti pe ààrẹ méjì wá then CPC méjì lẹ máa pè bẹ́ẹ̀ yẹn tẹ́ ṣe pé Big Van kó sọ̀rọ̀ yìí tẹ́ bá máa pé anybody náà kó sọ̀rọ̀ for fairness except if you are not fair except wá jẹ́ wípé ẹ ti fẹ́ pọ̀ síbì kan ju bì kan lọ nìkan ló kù tó bá jẹ́ pé ẹ fẹ́ pe ẹlòmíì láti ṣèkejì rẹ̀ kó sọ̀rọ̀ executive ẹ̀kan náà nìyí ń bí kóun wá bí kó wá sọ̀rọ̀ Olèkè kò ń ṣe tẹ́bílẹ̀kì bá máa sọ̀rọ̀ ẹ pé CPC chairman kejì náà kóun náà wá jọ sọ̀rọ̀. ẹ ṣeun àdúpẹ́ ṣẹ́rí comrade Castro ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò nílò láti rújú kò dẹ̀ rújú rárá ẹni tó jókòó yìí ó ti ṣe ààrẹ nígbà kan rí. mo sọ fún yín pé kò ṣe ààrẹ. ló bí ojú tẹ̀yìn fi wò ó. no torí pé gẹ́gẹ́ bí oníròyìn sọ̀rọ̀ ìbéèrè tí mo ti béèrè lọ́wọ́ yìí. ṣé CPC chairman tó ṣe election tí náà wà níbí. ẹ pé wá. ọ̀dẹ̀ ṣeun àdúpẹ́ ṣe rí ẹ ṣe sùúrù ṣe mọ̀ pé mo farabalẹ̀ nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mo wá fẹ́ jẹ́ kẹ́yìn náà farabalẹ̀ nígbà tẹ́mi náà fẹ́ sọ̀rọ̀ nígbà tí àjọ elétò ìdìbò INEC tó bá ṣètò ìdìbò tí kùnsínú bá wà nínú ètò ìdìbò tàbí láàrin àwọn olùdíje méjì alága àjọ elétò ìdìbò láṣẹ láti sọ èròǹgbà ẹ̀ lórí ètò ìdìbò tó dá wàhálà alẹ̀ ìyẹn jẹ́ iní ẹ̀kejì ìdí tí mo fẹ́ fi múlẹ̀ fún yín tó fi láṣẹ láti sọ̀rọ̀ ni pé stakeholders gẹ́gẹ́ bí àwọn olóyìnbó máa ń pè ní stakeholders alẹ́nulọ́rọ̀ òun lẹni tó jókòó yìí ìdí nìyẹn tó fi jẹ́ pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ yìí ẹ̀yìn sì tábàdíkà wò ẹ̀yìn sì mo yẹ mi sì kéré mi ò kéré ṣe ti gbọ́n tí mo fẹ́ sọ. nínú ẹgbẹ́ yìí Lékè tẹ́ fẹ́ pé kò sọ̀rọ̀ yìí ó bá mi bẹ̀ ni. ṣùgbọ́n àwọn ti ṣàárẹ̀ nínú ẹgbẹ́ yìí. kò ṣe ààrẹ nínú ẹgbẹ́ yìí tẹ́ ẹ bá fẹ́ olóòtú tẹ́ ẹ bá fẹ́ olóòtú ẹ má bínú olóòtú
olóòtú comrade Leke gẹ́gẹ́ bí adarí ètò tẹ bá fẹ́ ok tí n gbà tẹ pè wá sórí ètò gẹ́gẹ́ bí adarí ètò Mr. Quality ó yẹ kẹ fíẹ kẹ wà fíẹ. ok nígbà síbi kan bá yà bẹ́ẹ̀ni tẹ bá fẹ́ pé stakeholder pé alẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́. báwo ló ṣe jẹ́ alẹ́nu lọ́rọ̀ ẹ kì í ṣọmọ ẹgbẹ́ wa báwo lẹ ṣe mẹ́ni tó lẹ́nu lọ́rọ̀ báwo lẹ ṣe mọ stakeholder. wọ́n ti ṣe ààrẹ nínú ẹgbẹ́ yìí. ó ṣe ààrẹ rí. ok wọ́n ti ààrẹ rí. bẹ́ẹ̀ni wọ́n ṣẹ́kan lára àwọn àgbààgbà nínú ẹgbẹ́. inú àgbààgbà ẹgbẹ́ kí lẹ fi mẹ́sàn àgbààgbà nínú ẹgbẹ́ níbo lẹ ti rí àwọn èèyàn tí ẹ fẹ́ pè wá nígbà tí ẹ fẹ́ pè ẹgbẹ́ yín wà ń bí. tẹ bá fẹ́ kí CPC wá tẹ bá fẹ́ kí CPC wá tẹ bá fẹ́ kí CPC wá CPC máa wá ẹ máa pe CPC tẹ bá fẹ́ pe stakeholder. mi ò invite wọn. ẹ tẹ ẹ bá ti invite ẹ ṣe sùúrù olóòtú ẹ má bínú tẹ bá fẹ́ pe CPC CPC máa wá tẹ bá fẹ́ pe stakeholder àwọn stakeholder pọ̀ lábẹ́ òkúta tó máa wá olóòtú tẹ bá fẹ́ pe ààrẹ nígbà tí ẹ sọ pé ẹ fẹ́ ṣe ètò. ẹ dákun ṣé ìkùnsínú kan wà láàrin yín àti kò sí ìkùnsínú níbi kan wà bó ṣe yẹ kó rí bó ṣe yẹ olóòtú ẹ ti mú ẹ̀yin ni ẹ fún wọn ní ẹ̀yin ni gẹ́gẹ́ bí olóòtú èmi ni mo fún wọn láàyè. sígbà tẹ fẹ́ pè mí wá sórí ètò sẹ́tọ̀ pé ẹ fẹ́ pe stakeholder wa olóòtú ẹjẹ ń tẹ́tọ́pẹ́fẹ́ pé CPC wa tẹ́ bá fẹ́ ṣe ètò olóòtú tẹ́ bá fẹ́ ṣe ètò ẹ fọ́lọ̀ bó ṣe yẹ nígbà tí ẹ sọ fún mi wípé ẹ ṣe sùúrù olóòtú ẹ ṣe sùúrù. nígbà tí mo pe vice chairman yín wá ń sẹ̀yìn executive ẹ ṣe sùúrù ṣùgbọ́n mi ìránṣẹ́ pè wọ́n àbí. executive lẹ pè ṣùgbọ́n mi ń pè wọ́n tẹ́lẹ̀. wọ́n ẹni tẹ́ pè yí executive bíi náà wà bí tẹ́ bá fẹ́ ṣe kó proper olóòtú executive lẹ máa pè tẹ́ bá fẹ́ pè. gẹ́gẹ́ bí olóòtú ètò mo láṣẹ láti darí ètò ìtumọ̀ tó bá wá wù yín lẹ́yìn lè fún. no ẹlẹ́tọ̀ láti àwọn ará alẹ́ láṣẹ láti sọ nǹkan tó bá wù wọ́n tàbí láti fojú wù wọ́n. tẹ bá fẹ́ kí ẹ mọ̀ kan ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí tó dàbí nǹkan àgbàgbà ọtí mọ́ra wa lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn ará alẹ́ wípé ṣé kí ẹni tẹ́ ẹ pè yìí wá ó sọ̀rọ̀. èmi gẹ́gẹ́ bí adarí ètò ó lékè ìkùnsínú wo ló wà láàrin méjèèjì. Ogunmo Gbemileke Emmanuel ló kọ mi. I'm an emeritus president of Naoss. ìkùnsínú wo lẹ sọ pé wà láàrin yín. nǹkan tó fa ìkùnsínú nǹkan méjì ni. èwo làkọ́kọ́. nígbà tí mo gbégbá ìbò níbi ọdún bíi 6 sẹ́yìn FM council tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ náà jọ máa ṣiṣẹ́ pọ̀ ni. in fact àjọ dúró tá a fi wọnú ìgbà tí máa dìbò ni àwọn nígbà tí máa dìbò tán FM dalẹ̀ bọ́ wá ní pé ọlọ́run yìí lágbára ṣáàfi ọkàn kan máa sin ọlọ́run má ṣe àbòsí pẹ̀lú bóyá dalẹ̀ tó ọlọ́run fún wa ní victory o ọlọ́run fún wa ní victory ibùn mo ẹ̀kọ́ dalẹ̀ mi tó argument mo ní pẹ̀lú mo should stand by it which is I will be the president and I will support you for senate president mo máa dúró lórí argument yìí o the funnest in kojú bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta lọ ẹni tí èmi ní òkè ọlọ́run ti deliver me and I stood my ground as the elected president to make sure I deliver him as senate president mo deliver FM council tán kojú ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ẹ̀ ṣé ń gbọ́ wọn FM council lọ declare faction wọ́n lọ ṣe deputy senate president lábẹ́ ẹlòmíì. wọ́n lọ ṣe faction. wọ́n lọ ṣe deputy president that's why I'm not surprised he's doing all this. bàtẹ́mi fẹ́ kún ìjọba he came to me people fẹ́ contest again. mo ní fẹ́ẹ̀m kọ́dọ̀ ṣe and he explained some things to me pé bọ́n tó tí òun gbà yẹn òun ò bá wọn ṣe mọ́ ba mọ́tò òun jẹ́ ọ̀ṣẹ́ kìíní kan ṣe gbá kan if that is how it is no call I will support you. ẹ ṣeun àdúpẹ́ ó lékè ṣe ẹgbọ́n ọjọ́ ti lọ ṣùgbọ́n mo ní ìṣẹ́jú kan láti fi dáhùn sọ̀rọ̀ yẹn. olóòtú sáà gbogbo nǹkan tẹ ṣe yíyẹ wà deliberate nípa ẹ ni mo máa sọ fún yín bọ̀ mo máa jẹ ẹ ní èròǹgbà tí yín láti sọ torí ìgbà tí mo jẹ igbákejì yín wọlé lẹ́ẹ̀kan executive lẹ gbé wọlé náà executive lẹ gbé wọlé ẹ wá dé síbi kí ló ṣẹlẹ̀ gbogbo irọ́ tó ń pa gbogbo irọ́ tó ń pa ṣé máìkì ó wà hàn so gbogbo irọ́ tó ń pa pátápátá gbogbo declare faction ó ṣe dá irọ́ ló ń pa wọ́n fi iyọ̀ sí ọjà tí wọ́n ń tà ọbẹ̀ tí wọ́n ń tà ó lè dùn dáadáa òun ni ẹ ṣeun àdúpẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ comrade Olúwafẹ́mi Àjàyí tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Castro ọpẹ́ pàtàkì lọ́wọ́ comrade Ọlámilékan Olúbọ́dún ẹ̀yin aráalé mo nígbàgbọ́ wípé ọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé ọ̀rọ̀ ọ̀nù ilé
tó jẹ́ pé àwọn àgbààgbà nínú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ àwọn àgbààgbà nípínlẹ̀ Ògùn wọ́n gbọ́dọ̀ bá wọn dá sí ọ̀rọ̀ yìí. ẹ̀yin kọ́ yìí ojú tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí dà gẹ́gẹ́ bí kéèyàn ju 9 sílẹ̀ ó ṣeé ṣe kó kọ 9 sẹ́lòmíì ó ṣeé ṣe kó kọ 6 sẹ́lòmíì. ẹ̀yin ààrẹ méjèèjì ẹ fi egun òtòlù kẹ́ ẹ fi tú ọ̀rọ̀ yìí. ìpínlẹ̀ Ògùn gbọ́dọ̀ dàrú ìpínlẹ̀ Ògùn gbọ́dọ̀ dàrú. Mr Quality lórúkọ tèmi ẹ ṣeun yóò dáa kò ní bàjẹ́. Thank you.